Oodua Oodua àtẹ̀wọ̀n rọ̀ bàbá Yorùbá lọ́wọ́ máa pè é bàbá Yorùbá lọ́wọ́ máa pè ń gba gbogbo olórí gbogbo wa pátá. Oodua móhùnmáwòrán Gbangba Làṣàntà. Mo kí gbogbo yín káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónìí àtàlejò ní gbogbo tẹ́ ti ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí yín káàbọ̀ sórí ètò Orin Aiku. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16 wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbénu yín lọ́pọ̀lọpọ̀ nínú ọgbọ́n, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú nínú sáàmù, orin ìyìn àti orin ẹ̀mí. Eléyìí ni ó jẹ́ ìfẹ̀yìntì fún wa tí a fi gbé ètò Orin Aiku kalẹ̀. A ó máa ṣe àtúpalẹ̀ àwọn ìtàn tí ó so mọ́ orin yìí, bí ó ṣe wáyé àti ìtàn àwọn tí wọ́n kọ pẹ̀lú ìmísí. Báwo ti máa mú wá sójú ìwòran yín nìyí ní gbogbo ọjọ́ ìsinmi fún ìgbádùn yín. Èdè Yorùbá la ó sì fi máa ṣe. Orúkọ mi ni Prince Mania. Èmi ni atọ́kùn ètò Orin Aiku, níbi tá a ti máa yànnàná àwọn orin àjùmọ̀kọ tó wà nínú ìwé orin ìhìnrere tí a máa ń kọ nílé ìjọsìn yẹn. Mo mọ̀ pé ẹ máa gbádùn ẹ̀ torí pé nípa ìmísí Ọlọ́run òun la fi ṣe àgbékalẹ̀ ètò yìí. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo wa pátápátá la máa rí oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́ tí kò lóǹkà lórí ètò yìí. Oodua móhùnmáwòrán Gbangba Làṣàntà. Orin tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí ní àkọlé rẹ̀ jẹ́ Gbogbo ayé gbé Jésù ga. Edward Peronet, tí a bí ní ọdún 1726 tí ó kú ní ọdún 1792, ni ó kọ ọ̀rọ̀ orin yìí. Ó sì gbé ka ẹsẹ̀ Bíbélì tí a rí nínú ìwé Ìfihàn orí 19 ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 14. Oríṣi ohùn mẹ́ta ó ní àkọsílẹ̀ wà pé a lè fi kọ orin Gbogbo ayé gbé Jésù ga yìí. Àkọ́kọ́ ni eléyìí tí wọ́n pè ní coronation, eléyìí tí wọ́n ń lò jù ní ilẹ̀ Amẹ́ríkà. Ìkejì ni ti Miles Lane tí wọ́n ń lò jù ní ilẹ̀ Britain. Ìkẹta ni Diadem tí ó jẹ́ gbajúgbajà bákan náà. Orin yìí jẹ́ gbajúgbajà orin nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ orin ìhìnrere àjùmọ̀kọ tá a máa ń kọ nílé Ọlọ́run. Òǹkọ̀wé kan tiẹ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé níbi tí orin yìí ní ìmísí dé tó sì kọ̀ tí ò ṣá tí ò kú dé, ó ní níwọ̀n ìgbà tí ẹ̀sìn Kristẹni bá ń bẹ lórí ilẹ̀ ayé tí àwọn onígbàgbọ́ sì wà lórí ilẹ̀ ayé, pé orin Gbogbo ayé gbé Jésù ga yìí kò lè kú. Kódà tá a bá tún dé ọ̀run, ó dájú pé a ó tún kọ ní ọ̀run lọ́hùn. A bí Edward Peronet ní Sandridge ní Kent ní orílẹ̀-èdè England ní ọdún 1726. Àwọn baba ńlá rẹ̀ nítorí inúnibíni wọ́n sá láti ìlú France wá sí England. Láyé ìgbà náà inúnibíni pọ̀ sí àwọn onígbàgbọ́. Ọmọ ìjọ àgùdà Anglican Church ní bàbá Edward Peronet. Òun fúnra rẹ̀ padà di àlùfáà nínú ìjọ àgùdà. Ṣùgbọ́n nítorí pé àwọn ìṣe àti ìwà àti àwọn bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn kò fi bẹ́ẹ̀ faramọ́, Edward Peronet ó fi ìjọ àgùdà sílẹ̀. Ó wá lọ darapọ̀ mọ́ àwọn ẹbí Wesley tí wọ́n jẹ́ ẹbí ajíhìnrere missionary láti máa bá wọn ṣiṣẹ́ ìjèrè ọkàn. Nítorí ta ló yẹ láti fúnni ní oúnjẹ alẹ́ Olúwa, ta ni ò yẹ láti fúnni ní oúnjẹ alẹ́ Olúwa. Òun ló ṣe sábàbí tí Edwin Peronet tó fi Wesley náà sílẹ̀ tó sì lọ dá ìjọ tirẹ̀ tó yà kúrò lọ́dọ̀ John Wesley. Ó dá ìjọ tirẹ̀ sílẹ̀ ní Canterbury ní ìlú England. Lára àwọn ọ̀rọ̀ ìkẹyìn tó jẹ́ ọ̀rọ̀ wúrà tí Peronet sọ gbẹ̀yìn ayé rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ní wípé ògo fún Ọlọ́run lókè ọ̀run,
ògo fún Ọlọ́run ní ilẹ̀ ayé, ògo fún Ọlọ́run ẹni tí ó tó ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Àwọn ìtàn ìṣẹ̀lẹ̀ kan tó so mọ́ ìwúrí tí orin yìí fúnni àti agbára tó wà nínú orin yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe ṣàlàyé ẹ̀. Ó ní pé ní ọjọ́ kan bí E.P. Scott ṣe ń wọ inú ìlú India lọ ṣe àgbákò àwọn ẹgbẹ́ agbanipa. Àwọn wọ̀nyí jẹ́ kò lọ̀rọ̀ sí tó yẹ pé iṣẹ́ tiwọn ni kí wọ́n máa pànìyàn, pàápàá jùlọ àwọn tó bá jẹ́ àjòjì tí kìí ṣe àwọn tó ń ṣe ẹ̀sìn wọn. E.P. Scott bọ́ sí ọwọ́ wọn lọ́jọ́ tí à ń wí yìí. Wọ́n yí i ká pẹ̀lú ọ̀kọ̀, àdá àti ìbọn àti ohun ìjà olóró láti gbẹ̀mí ẹ̀. Pẹ̀lú ìbẹ̀rù àti ìbòjó, E.P. Scott ó rí ìgboyà he nínú rògbòdìyàn yìí. Ó wá gbé ohun èlò orin ẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní violin. Orin tó bẹ̀rẹ̀ sí play lórí violin yìí tó bẹ̀rẹ̀ sí kọ pẹ̀lú ohùn rẹ̀, ó ní orin Gbogbo ayé Gbe Jesu ga yìí. Ìtàn fi yé wa pé nígbà tí ó dé ẹsẹ̀ tí ó kà pé jẹ́ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé kí wọ́n jùmọ̀ ké kábíyèsí lẹ̀ ṣe lọ́ba àwọn ọba. Ọ̀rọ̀ orin yìí ó wọ àwọn ẹgbẹ́ agbanipa yìí, ó wọ̀ wọ́n lákínyẹmí ara. Ó sì jẹ́ okùnfà ìdí tí àwọn ẹgbẹ́ agbanipa yìí fi rò ó wípé kò yẹ káwọn ṣe ìjàmbá fún ọkùnrin yìí. Ìtàn sọ fún wa pé ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ń ju ohun ìjà wọn sílẹ̀, wọ́n sì wólẹ̀. Bí E.P. Scott ṣe ń kọ orin yìí lọ tó sì ń fi ohun èlò orin kọ pẹ̀lú, gbogbo wọn wólẹ̀, wọ́n kúnlẹ̀, wọ́n sì jọ̀wọ́ ara wọn fún E.P. Scott láti ṣe iṣẹ́ ìránṣẹ́ ìgbàlà sí wọn. Ìtàn fi yé wa pé nípasẹ̀ àwọn agbanipa yìí, ó ní E.P. Scott fi di ẹni tó wà ní ilẹ̀ India títí ọjọ́ ayé rẹ̀. Agbára tó wà nínú orin yìí, Gbogbo ayé Gbe Jesu ga. Ọ̀kan nínú àwọn àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí, ó jẹ́ kó fi yé wa wípé nígbà tí a bá ń kọ irú àwọn orin báyìí tó ní ìmísí láti ọ̀run wá pẹ̀lú oore ọ̀fẹ́ ẹ̀mí mímọ́, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́gun òun là ń rí, ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn òun ló ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè òun ló ń ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí ẹ sì mọ rírì àwọn orin ìhìn rere láéláé yìí, mo fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ mi kí a jọ bẹ̀rẹ̀ sí jọ́sìn fún Ọlọ́run pẹ̀lú orin yìí tí mo sì mọ̀ wípé bí a ti ń kọ, tí à ń gbọ́, tẹ́ sì ń wò lójú ìwòran yín, ìmísí Ọlọ́run á bà lé yín. Tí a bá rí gbogbo ogun tàbí ọwọ́ ọ̀tá eléyìí tó yí yín ká tàbí gbogbo ohun tó ṣe lòdì sí yín, bí Ọlọ́run ṣe lo orin yìí láti jà fún E.P. Scott láti mú kí àwọn agbanipa kí wọ́n yọ̀ǹda ẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ Ọlọ́run á jà fún ẹ̀yin àti èmi. Ẹ darapọ̀ mọ́ mi kẹ́ ẹ bá mi ká lọ bí a ti ń kọ orin yìí. Gbogbo ayé Gbe Jesu ga. Áńgẹ́lì ẹ wólẹ̀ fún, ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe é lọ́ba àwọn ọba. Ẹni tó wà lórí dùùrù tí ó jẹ́ atẹ́dùùrù tí ó máa tẹ orin yìí fún wa lónìí, ó ní arákùnrin kékeré ọmọ ọdún 9 Salem Olúwafẹ́mi. Ẹ máa bá mi ká lọ bí a ti ń fi orin ìjọsìn fún Ọlọ́run.
láìsí àní-àní ó dá mi lójú gbangba pé gbogbo wa ni a gbádùn ètò orin àìkú eléyìí tí a mú wá fún yín lónìí. Orin tá a ṣàgbéyẹ̀wò ẹ̀ náà ni gbogbo ayé Gbe Jesu ga. Ẹ ti mọ ìtàn tó rọ̀ mọ́, a dẹ̀ ti mọ rírì rẹ̀ sí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìjọ Bọ́lá Anglican Memorial Church tó wà ní ìlú Ìkẹjà nílùú Èkó pé wọ́n fààyè gbà wá. A dúpẹ́ lọ́wọ́ àlùfáà àti gbogbo àwọn ìgbìmọ̀ ìjọ àti atẹ́dùrú àgbà nínú ìjọ náà. Bá ó ti máa mú wá ní gbogbo ọjọ́ ìsinmi nìyí fún ìgbádùn yín náà ni o. Ìkànnì Oodua móhùnmáwòrán ni kẹ́ ẹ máa wá lórí gbogbo ẹ̀rọ ayélujára, gbogbo àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ tó wà ní ayélujára, YouTube ẹ wá ìkànnì Oodua móhùnmáwòrán, Facebook, Instagram àti TikTok. Níbẹ̀ lẹ́ ó ti máa jẹ ìgbádùn ètò orin àìkú ní gbogbo ọjọ́ ìsinmi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ darapọ̀ tá a mú ètò yìí wá sójú ìwòran yín àti iléeṣẹ́ Oodua móhùnmáwòrán. Praise Mania lórúkọ mi. A ó tún pàdé lórí àkọ́tún ètò orin àìkú. Títí dìgbà náà, kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kí ó máa bá yín gbé, kí ó máa bá èmi náà gbé láti ìsinsìnyí lọ títí láéláé. Oodua móhùnmáwòrán, Gbangba Lashanta.